wọ́n ní ká ṣọdún bọ́dún ṣe yẹ ká mọ̀ ṣọdún bọ́dún ṣe gbà ohun tọ́dún bá bá lọ́wọ́ wa ẹja fi ṣọdún. ẹ má jẹ́ asáré kẹ̀kẹ́ kọlu mọ́tò ọdún ìyàbọ̀ fèmí àtìyìn o ẹ kú ọdún ẹ kú yèdùn àṣeyíṣẹ̀mí o mo kí yín nílé lóko lájò àti lẹ́yìn òde báwo lọ́dún ṣe ń lọ gbà lọ́dọ̀ tìyín níbẹ̀ ẹ káàbọ̀ sórí ìkànnì ìrírí ayé tv orí ìkànnì tí ń kọ́ wa lọ́gbọ́n àti òye orí ìkànnì tí ń fúnni lámọ̀ràn orí ìkànnì tí ń ṣíni nílàákàyè ìfẹ́ tẹ́ fi ń bá a gbọ́ ètò lórí ìkànnì yìí ọba mi elédùà kò nípa náà fẹ́ ọ̀hún ẹ bá ń ṣàmì àdúrà. mo gbé e dé fún yín lọ́jọ́ tèní bòdá ọ̀dẹ̀ apá kejì ni mo pè é ẹ bá ń wá nǹkan fìdílé àbí kẹ́ ẹ fìdílé nǹkan kájọ jẹ̀gbádùn rẹ̀ lọ́jọ́ tèní. orúkọ mi ò tí ì yí padà Muhammadu Akówódé Babakorede tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA Sẹ́ríkì ọlọ́pọlọ nọ́mbà 1 máyégún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀. àní àwọn ẹni tó mọ̀ mí délé wọn a mọ̀ kì mí pé àrí ìlú ni mí àwa lọmọ oníjà kòmánà àjànímọ̀gbọ́n ni mí ará àjámọ̀ àwa lọmọ ipò ń pẹ́roro àjà ń rọ̀ ṣẹ̀ à ń torí àjájà àjà níta níjà lẹ́yìn kùlé òun ṣèbá pọ́nbẹ́pọ rẹ lórúkọ tí wọ́n ń pàjà. bòdá ọ̀dẹ̀ apá kejì ni mo pe léyìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ń gbọ́ wa tẹ́ ń wò wá tẹ́ ẹ ti darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí ẹ bá wa tẹ ibi pupa tí wọ́n kọ sàbọ̀ ní èsì nísàlẹ̀ yìí kẹ́ ẹ fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì ìrírí ayé tv. ẹ̀yin náà tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lẹ́sẹ̀sẹ̀ ń gbọ́ wa tẹ́ ń wò wá lórí ìkànnì yìí tẹ́ ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa ibi pupa tí wọ́n kọ sàbọ̀ ní èsì nísàlẹ̀ yìí ní kẹ́ ẹ tẹ̀ kẹ́ ẹ fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí àwọn ẹ̀kọ́ ọlọ́kanòjọ̀kan lámọ̀kọ́ra wa lórí ìkànnì yìí. bòdá ọ̀dẹ̀ apá kejì kí ló ṣẹlẹ̀ sí Túnjí àti Àṣàbí níbi ìgbéyàwó yìí ibi tá a dẹnu dúró sí wa lọ rèé àátùmọ̀ nítẹ̀síwájú lọ́jọ́ tèní. síwájú náà tẹ́ ẹ̀ bá gbàgbé mo gbéra mi sáyè Túnjí nínú apá kínní tá a ṣe wá lọ kó má bàa tako àwọn ẹni tí wọ́n ń jẹ́ orúkọ tá a lò yìí torí tẹ́ ẹ̀ bá gbàgbé lórí ìkànnì ohun ìfẹ́ SOMIDA TV lọ́hùn-ún tá a lo orúkọ Àlàbí nínú ètò akọlóńgbò àìmọye èèyàn ni wọ́n pè mí lẹ́yìn ètò yìí pé Bákóredé ṣé kìí sọ̀rọ̀ mi lẹ́nà sórí atẹ́gùn mo ní ọ̀rọ̀ tiyín bíi ti báwo kọ́dà ẹlòmíì ní ojú ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ sí òun torí ìyá ọkọ tòun gbé olóńgbò wá fún ọmọ rẹ̀ láti ìlú Sàkété ẹlòmíì níyà ọkọ tòun gbé olóńgbò wá fún ọmọ rẹ̀ láti ìlú Pòbẹ́ kọ́dà ẹlòmíì ní àti ìlú Fàyìn níyà ọkọ tòun ti gbé olóńgbò wá fún ọmọ tòun mo ní ó ṣe gẹ́gẹ́ ni o Àlàbí tí mo lò níbẹ̀ mo yá a lò ní fún ìdí èyí náà ni mo fi gbéra mi sáyè Túnjí nínú apá kìíní tá a ṣe wá lọ ní báyìí ẹjá lò ó gẹ́gẹ́ bó ṣe wà nínú ìwé lọ́dọ̀ mi ń bí kí ló ṣẹlẹ̀ sí Túnjí àti Àṣàbí níbi ìgbéyàwó yìí ẹ mọ̀ bá mi bọ̀ lórí ètò. àní bí ọ̀rẹ́ Túnjí ṣe wá mú Túnjí tí wọ́n wọ ojú agbo lọ níbi ìgbéyàwó yìí ṣàdédé ni Túnjí rí Àṣàbí tó kúnlẹ̀ síwájú àwọn ìyá kan tí wọ́n sì ń rọ̀jò àdúrà lé Àṣàbí lórí lójú agbo níbi ìgbéyàwó yìí ẹ wá gbọ́ díẹ̀ lára àdúrà tí wọ́n ṣe fún Àṣàbí ní ọjọ́ yìí. àwọn ìyá yìí ń ṣàdúrà fún Àṣàbí ń pè pẹ̀lẹ́ o ọmọ agbóló ajé òjìlóru kẹrìrì ọ̀bẹ rìrì lóògùn ọmọ òṣùpálẹ ẹni ògùn agbóló ajé lẹ́ni ọwọ́ bàbá rẹ̀ bá tó kó tún ṣe. ọlọ́run tó pèsè tọlọ́jọ́ òní kò ní ṣaláì pèsè tìwọ́ náà fún ẹ wàá ní ọkọ láyé rẹ̀ o sì ní ṣọkọfẹ́ láyé rẹ̀ o ní gbé egun eléegun o ní ṣíléwọ̀ ọkọ tó máa ṣe ìyá tó máa ṣe bàbá fún ẹ òun náà lórí ó gbé ẹ pàdé ọkọ tó máa tọ́jú rẹ̀ tó máa gbé ẹ gẹ̀gẹ̀ bí ẹyìn òun lórí ó gbé ẹ pàdé ṣòtìgbọ́ pẹ̀lẹ́ ọmọ agbóló ajé ó yá dìde nílẹ̀ ẹ̀yin aráalé Túnjí ní bí Àṣàbí ṣe fẹ́ dìde lórí ìkúnlẹ̀ báyìí lójú tòun pẹ̀lú rẹ̀ ó bá ṣe mẹ́rin ó ti yé yín ó di gàngán kọ́nù ọ̀rẹ́ tòun fapá tòun pé ọ̀rẹ́ wà kí ló dé jẹ́ ká lọ nàún kí lòun wò tó bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan náà lòun gbójú sẹ́gbẹ̀ẹ́ òun bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé ọ̀rẹ́ tòun lọ níbi tí ọ̀rẹ́ tòun ti lọ gbàlejò tòun. kí ló wá ṣẹlẹ̀ níbi ìgbéyàwó yìí bòdá ọ̀dẹ̀ ni mo pe léyìí mò ń bọ̀ mi tí ì dé. Túnjí ní ibi ìgbéyàwó yìí ó dùn bẹ́ẹ̀ ló lárinrin gan ní ọjọ́ yìí
gbogbo mùkúlùmù kẹ̀ǹkẹ̀ ló ṣẹlẹ̀ níbi ìgbéyàwó yìí. kódà ilẹ̀ ṣú kí àwọn tó túká níbi ìgbéyàwó yìí ní ọjọ́ yìí. ṣùgbọ́n òun pe Àṣàbí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wípé kó jẹ́ kí àwọn ríra. Àṣàbí sì sọ fún òun pé òun ó padà rí òun láìpẹ́ torí òun gba àwọn àlejò kan lọ́wọ́lọ́wọ́. òun ní kò sí problem, ibi báyìí ni mo jókòó sí. Túnjí ní lẹ́yìn bíi wákàtí méjì òun ò mà rí Àṣàbí. lòun bá dìde pé kóun bọ́ síta nínú gbọ̀ngàn tí wọ́n ti ń ṣe ayẹyẹ ìgbéyàwó yìí. bóun jẹ jáde sẹ́yìn ọgbà lòun bá rí Àṣàbí pẹ̀lú ọkùnrin kan lẹ́gbẹ̀ẹ́ gànà. ṣé lẹ́gbẹ̀ẹ́ ìpákà ní kí n tún pè é àbí lẹ́gbẹ̀ẹ́ klòtì? ẹ bá mú ìyí tó jẹ́ tiyín bẹ̀. bóun ṣe rí wọn kán lọ́wọ́ kán báyìí lòun bá sáré padà sẹ́yìn wọlé. òun ò jẹ́ kí Àṣàbí kó rí òun. lòun wá ń sọ sọ́kàn yìí pé Àṣàbí pẹ̀lú ọkùnrin lẹ́gbẹ̀ẹ́ ọgbà wọn jọ ń sọ̀rọ̀. irú ọ̀rọ̀ ó ní Àṣàbí pẹ̀lú ọkùnrin lè mọ sọ lẹ́gbẹ̀ẹ́ ọgbà bẹ́ẹ̀ tí mo sì ń dúró dè é. mo wá rò ó sọ́kàn yìí pé ta lọmọkùnrin yẹn lè jẹ́ náà o. ọkùnrin lẹ́yìn ọgbà pẹ̀lú Àṣàbí tèmi nìkan. lẹ́ẹ̀kan náà ni ọkàn tòun tún sọ fóun padà yín pé ọlọ́gbẹ̀ni kò mọ̀ tí ì di tiẹ̀ nìkan. lòun bá ní òótọ́ mọ̀ ni kò mọ̀ tí ì di tèmi nìkan lóòótọ́. ìgbàgbé ló ṣe mí, ọ̀rọ̀ fẹ́ bí àdánwò ni. òun padà lọ jókòó sórí àga níbi tóun ti ń jẹ mùlá. lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ Àṣàbí pẹ̀lú ọmọbìnrin kan tó rẹwà púpọ̀ gẹ́gẹ́ bí òun gan lára ni wọ́n bá ń bọ̀ lọ́ọ̀kan ní ọ̀dọ̀ mi. lẹ́ẹ̀kan náà ni mo bá tún jókòó ni mo tún túnra ṣe dáadáa. ẹ̀yin náà ti mọ̀. bọ̀dá ọ̀dẹ̀. bí Àṣàbí àtọ̀rẹ́ rẹ̀ ṣe dé ọ̀dọ̀ tòun wọ́n kúnlẹ̀ bí ọmọ Yorùbá àtàtà wọ́n sì kí òun sì dá wọn lóhùn pé kí wọ́n dìde kí wọ́n jókòó. Àṣàbí jókòó níwájú tòun, ọ̀rẹ́ rẹ̀ sì jókòó lẹ́gbẹ̀ẹ́ tòun. mo béèrè lọ́wọ́ Àṣàbí pé báwo lẹ ṣe jẹ́ síra yín? Àṣàbí sì dáhùn pé ọ̀rẹ́ ni wá látìgbà tá a ti wà níléèwé títí fi dèní. ọ̀rẹ́ bí ọmọ ìyá ni wá. mo dáhùn mo ní ọ̀rẹ́ bí ọmọ ìyá ni lóòótọ́. ẹgbẹ́ yẹlẹyẹ ń wọ́tọ̀, ẹwà lórí ẹwà. tólówó bá ń ṣọ̀rẹ́ olówó, àwọn arẹwà náà wọ́n á ṣọ̀rẹ́ ara wọn. ní gbogbo tàwọn bá rẹ́rìn-ín. lẹ́ẹ̀kan náà ni mo bá sọjú abẹ́ńkò fún Àṣàbí. mo ní ẹ wò àǹtí Àṣàbí, kí n má tàn yín, látìgbà tá a ti jọ ń bọ̀ lọ́nà ni ẹwà ara yín ó ti ń fà mí. ẹwà tí Ọlọ́run bá fi jíǹkì yín òun ní fà mí mọ́ra, kò sì ṣe mú mọ́ra mọ́. òun ni mo fi ní pé kó o jẹ́ ká ríra kí n sọ tinú mi fún ẹ. ẹ wò àǹtí Àṣàbí, kí n mọ́ fọ̀rọ̀ gùn, ó wù mí kẹ́ ẹ jẹ́ ìyá àwọn ọmọ mi, ó wù mí kí n ṣàdé orí fún yín. bọ̀dá ọ̀dẹ̀ eléyìí ó tiẹ̀ lè tóòsì obìnrin. àwọn bọ̀dá ọ̀dẹ̀ míì wà wọn ò lè tóòsì obìnrin. Àṣàbí pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ wọ́n wojú ara wọn, wọ́n sì rẹ́rìn-ín músẹ́ síra wọn. ó sì wá kọjú sí mi, ó ní bọ̀dá Túnjí, mo dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ fún gbogbo àpọ́nlé lóríṣiríṣi tẹ́ ẹ fún mi. Ọlọ́run ọba ló yẹ kákì fún bó ṣe ṣẹ̀dá gbogbo wa dáadáa. mo ti gbọ́ ohun tẹ́ ẹ wí, àmọ́ ẹ fún mi láyè díẹ̀ náà kí n máa ronú sínú rẹ̀. màá fún yín lésì láìpẹ́. ẹ̀yin aráalé, ṣé bọ̀dá ọ̀dẹ̀ ti doníyàwó báyìí ni? èsì ó ní Àṣàbí padà fún bọ̀dá ọ̀dẹ̀. mò ń bọ̀ mi tí dé. Túnjí ní báwọn ṣe kúrò níbi ìgbéyàwó yìí ní ọjọ́ yìí, bóun ṣe délé lálẹ́ ní ọjọ́ yìí, ǹjẹ́ kóun bomi sí balùwẹ̀ kóun lọ ṣáwà, ṣé bẹ́ẹ̀ lẹ máa ń pè é. balùwẹ̀ yìí lòun wà tóun ń bomi sára lọ́wọ́lọ́wọ́ ní ìpè kan bá wọlé sórí aago tóun ń dún tantantan. òun sì wà ní balùwẹ̀ tóun ń wẹ̀ lọ́wọ́lọ́wọ́. lòun bá ń sọ pé ta ni tún ń pè mí níwòyí? àwọn adánidúró donígbèsè oní tún ń pè mí níwòyí lásìkò tó yẹ kéèyàn máa sinmi. òun fẹ́ kọ etí ikún sí ìpè yìí tẹ́lẹ̀, ṣùgbọ́n ìgbà tóun rántí àdéhùn tó wà láàrin òun àti Àṣàbí, lẹ́sẹ̀kẹsẹ̀ lòun bá sáré jáde ní balùwẹ̀ níhòòhò ọmọlúàbí. ayé ìfẹ́ rèé, ẹ̀ráyé ìfẹ́ lóde.
bóun ṣe sáré jáde ní balùwẹ̀ lòun bá gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí. Ẹgbọ́n náà ta ló pe Túnjí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Mò ń bọ̀ mi tí dé. Túnjí ní bóun ṣe gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ báyìí ló bá jẹ́ Àṣàbí. Ló ní hello Àṣàbí, báwo ni? Àṣàbí dáhùn ó ní hello brother, I'm fine sir. Lòun ní okay, ọ̀dà mò ń gbọ́ ẹ̀. Àṣàbí ní mo ní kí n bèrè àdírẹ́sì ilé yín ni o. Lòun dáhùn ìpè okay, jẹ́ n pè ẹ́ padà. Àṣàbí ní okay, ẹ mọ̀ pẹ́. Hey, ẹ̀yin ará ilé. Wọ́n ti ń bèrè àdírẹ́sì ilé bọ̀dá ọ̀dẹ̀ báyìí. Kí ni kí bọ̀dá ọ̀dẹ̀ ṣe? Ṣé kó sọ àdírẹ́sì yìí ránṣẹ́ ni? Mò ń bọ̀ mi tí dé. Túnjí lòun sọ sọ́kàn yìí pé ẹ dúró ná, ṣé nǹkan tá a jọ sọ nìyẹn? Ó lóun máa fún mi lésì nǹkan tí mo bá a sọ. Ní báyìí àdírẹ́sì ilé mi ní bèrè báyìí. Ẹ wá gbà mí. Bọ̀dá ọ̀dẹ̀, ẹ tiẹ̀ dúró ná, ó sá tiẹ̀ yẹ kó ní sùúrù díẹ̀ sí i tó bá tiẹ̀ fẹ́ fún mi lésì kan. Ṣé kìí ṣe pé ó ti ń wọ́kọ tipẹ́ tí ò rí? Irú àwọn obìnrin báyìí sì ṣòro láti fẹ́ o. Tóró ṣeéṣe kó jẹ́ àwọn ìwà kan lóní tí kò fi rọ́kọ látọdún yìí. Ọ̀rọ̀ dójú ẹ̀wà yìí o. Ọgbọ́n ò ní kí n dá sí i báyìí. Ṣé kí n fún un ní àdírẹ́sì ni àbí báwo? Ọ̀rọ̀ yìí ni mò ń rò lọ́kàn ni mo gbọ́ kọkọkọ lẹ́nu ilẹ̀kùn. Bí mi ń pé ta ló wọlé? Tẹ́ ẹ bá fẹ́ mẹni tó wọlé, ẹ já fìpàdé sórí àkọ́tún ètò ìnígbà kókò púpọ̀ lọ́wọ́ yín lénìí. Ẹ gbọ́ ná, ṣé kí n fún un ní àdírẹ́sì àbí kí n má fún un? Ẹ̀yin náà lè bá wa dá sí i láti ilé yín lọ́hùn-ún lórí WhatsApp lórí nọ́mbà ohun ìfẹ́ SOMIDA tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó +229 97 74 76 51. Fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English, ẹ tẹ +229 97 74 76 51. Ṣé kí Túnjí fún un ní àdírẹ́sì ilé rẹ̀ àbí kó má fún un? Ẹ bá wa dá sí i láti ilé yín lọ́hùn-ún. Ẹ má gbàgbé, tẹ́ ẹ bá gbádùn rẹ̀, ẹ bá wa tẹ láìkà ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí. Gbogbo ẹ̀yin náà tẹ́ sì ń wò wá, tẹ́ ń gbọ́ wá, tẹ́ tí ì darapọ̀ mọ́ wa lórí ìkànnì ìrírí ayé TV yìí. Ẹ bá wa tẹ ibi pupa tí wọ́n kọ sàbọ̀nẹ́ẹ̀sì nísàlẹ̀ yìí kẹ́ ẹ fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì ìrírí ayé TV. Mo dúpẹ́ lọ́wọ́ yín o fún ìfẹ́ tẹ́ fi ń bá a gbọ́ ètò ọlọ́kan-ò-jọ̀kan lórí ìkànnì ohun ìfẹ́ SOMIDA TV lọ́hùn-ún àti orí ìkànnì ìrírí ayé TV yìí. Ẹ ṣeun, ẹ kú àdúrótì, ẹ sì kú ọdún, ẹ kú yèdùn, ọdún yàbò fún wa o. Ẹ má gbàgbé, bó bá ṣe yẹ ni ká ṣọdún, ẹ má jà ṣọdún gẹ́gẹ́ bó ṣe gbà. Ohun tọ́dún bá bá lọ́wọ́ wa ni ká fi ṣọdún. Ẹ má jà sáré kẹ̀kẹ́ ká kọlu mọ́tò. Ẹ ṣeun púpọ̀. Ẹyẹ agbè mi ṣetán rèlú ìdáró, bẹ́ẹ̀ lẹ́yẹ àlùkò mi ṣetán rèlú ìkosùn, lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn. Mímọ fẹlẹ́ ìṣèlọ lọ́jọ́ tèní, mi ò ní lọ̀lọ́ ẹja tó lọ tí ò désàlẹ̀ omi, bẹ́ẹ̀ ni mi ò ní lọ̀lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò désàlẹ̀ odò. Èmi ni mà wá, ẹ̀yin ni mà bá, ọ̀bẹ ní bẹ́ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò. Ẹni tó bá ní mọ́bọ̀, òun ní ní débà o. Muhammadu Akówódé Akórèdé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA, Sẹ́ríkì ọlọ́pọlọ number 1, máyégún gbogbo sọ̀rọ̀. Mo ń dágbére lórí ètò, kì í ṣe ti kú, kì í ṣe tàrùn. Ìpàdé mi àti yín ó ti di lórí ìkànnì ohun ìfẹ́ SOMIDA TV lọ́hùn-ún. Títí ìgbà tá a tún máa pàdé níbẹ̀, mi ò fi sínú ìbànújẹ́ o, mi ò ní dé bá yín nínú ìbànújẹ́. Ó dàbọ̀.